má fi jẹ́ kí n ọmọ ju yọmú kan ṣoṣo tí mo tún nígbà wẹ́lú mi ìṣó ti sọ. Adédọ̀mọ́lá! Dàmọ́lá! Pẹ̀lú ọkọ mi. Wọ́n má bọ̀ kò yé mi mọ́ ọ. Kò yé mi mọ́. Kò yé mi o. Ó ń kọ́ pariwo ìsọ́ọ̀tì. Nǹkan mo ti ṣe mo tún lọ ra blọọkì ń ta ń sin kó tún lè tutù ó tún pariwo pé. Adé ò dé ṣàánú mi. Adé ò dé ṣàánú mi. Ọkọ mi. Sí dádì is here. Ò dé ṣàánú mi. Take care. See, Lade, you won't die. Myself and your mom, we are working so hard to ensure we get out of these problems. Yeah? You will be fine. You won't die. Kò ní ṣe ṣùgbọ́n. Kò ní ṣe lágbára lọ. Kò lágbára lọ. Kò ní. You won't die. Hospital. Nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ mi. Ọmọ kan ṣoṣo tí mo ní yìí ò gbọdọ̀ kú mọ́ mi lọ́wọ́. Má jẹ́ kí àwọn èèyàn wá bọ́ bàtà fọ́ sí mi lẹ́nu ọ̀nà. Má jẹ́ kí n rìn o. Ṣàánú mi o. Má jẹ́ kí lè kú mọ́ mi lọ́wọ́ o. Gbọ́ tó bọ́ sọ wípé ká máa gbóhùn lọ́sọ̀ọ̀sẹ̀. Ibo ló dà? Bó ṣe máa dáná ni bàbá ẹ̀ bá kiri.